Adimu Muhammad Bunganasa Amamu Muhammad Bunganasa Amamu Muhammad Bunganasa Ene Ijowa Adimu Muhammad Bunganasa Amamu Muhammad Bunganasa Pajamu Muhammad Bunganasa Wow Neme Sajiba ishi Mr. Ndoka Mose alias Nchayi Doku Oni Musamu Kwe Jebioni Wanopaso Dr. Bessie Okushi Oni Musamu Kwe Benani no one at the level. On your policy, I put your mom, you do on your job. The person no not to make one more. On your policy, I put your mom, you do on your job. The person no not to make one more. Onye kwani jabo nyamam Adoko nyojo me Mao yade Genesi Chief Patrick Okukwo Achiduma Alaji Data Diobi G1 Okume Ejinaram Alaji Data Achiduma Mulifa Ejinaram Benel Mekwo neme fasa ifasa dede Akoza shimejinem Yabo ina rọrùn fúnanya Yabo chibisi Maria Nemozo Senu Lady President Super Passport Ejinem Yabo ina rọrùn fúnanya Ọdún mwaja nebi Chief Doctor Madam Agwọ The Otuba Nyawan of Okuma Kingdom Odofe Agwọ Nechuksiba
biashara eko maneli ejinu ya bu meji nadum buefi ona enu biaka innocent wonu biaka innocent wona doku operation manager Oceanic Bank Aba branch imagine the mondidio innocent wona nyama innocent wonya nyama innocent wonya ifade kan ni mado innocent wonya ogbofia wonya bia sara no ba innocent wonya kan mo ka boy nekene yo do yo mama wonya innocent wonya bokowa ejina mo ko innocent asmakene dayina ka kwa jinani yabo Mr. William Olile Kennedy Mr. Victor Olile Kennedy Mr. William Obadia Kennedy Kenem Mbo Benani na grasunu yenani Wacha ba makwana ni ladies yatis ubum onya da chanova innocent wanya moni fire innocent wanya what innocent dogu operation manager shenike ejinal me mogo mo je ka boya wofi na tuchika bakosomo
enu agbọ́kọ̀tì enwendudo enu neme agbọ́kọ̀tì enwendudo agbo mekwa neme nekwo egbuwe mmarụ gbọnụ ahụ wa egbuwe mmarụ gbọnụ ahụ obigoni egbuwe mmarụ gbọnụ ahụ ije ụwa ere late ifi nwa okolie the omezuru one of Benedict Kingdom ya bụ nnadị ezi nnadị ugbu efi uche ọba ìdìbò gbónú lókun wàdí o máa bí wọ́n sọ́nà o ọmọkà tí wọ́n náà pa nádìí o nádìí bá pa wọn lọ́jọ́ gbòdì wọn o ìjọba bẹ́ẹ̀ náà ní. Mr. Adolphus Okolie alias Dr. Bush ọyìn òdòkú ìdìbò gbónú ẹ̀ akọ́sọ̀ àti mẹ̀sùgbọ́ yìí sí nne mmọ̀ onye gboro ogume nne mmọ̀ ọyìn akú ètè yẹ́bù onye na-arụ ọrụ fụrụ anya òdòkú nke ní mụjà atọ yìí bẹ́ẹ̀ ni o nadọ́sà mẹ́kú nadọ́sà ifi nwa ọnwa márùn ní ẹbọ pé ọmọlá tó ní ẹbọ kẹrẹnyà nínú àwọn ìgbò ìdìbàgbé náà wà nínú ọgbọ ìdìbàgbé náà wà kókè mẹkẹlẹ o ìdìbàgbé náà nímẹ ìjọ wa uche wọn bá sọnyọmọ ìdìbàgbé náà ẹkọ uche wọn bá ìdìbàgbé náà uche wọn bá mú nífẹ ọ. Asuka yade wanya ti mu ifa onika no nepo nu no bo ne kuna mo popa ko ikike koyin bore nu jebi so onya mayo doku lekene so konaram afodoku ebu promoter onye Sean Masaba akọzọmi bere jebi onye Sean Masaba afọnadum gbẹnà akọzọmi ìkẹrẹ sífọni máa wọn ní gbogbo ọ̀nà nwene kọ́mọ náà wà nínú wa ó ìdàdùmọ́dún ó ìdàdùmọ́dún ó ìmọ̀rẹ́rẹ́ níbi. mọ́mọ́ wà nínú wa ó ìdàdùmọ́dún ó ìdàdùmọ́dún ó níbi ìmọ̀rẹ́rẹ́ nàgà. àwọn bèrè o kárí ń bọ̀ wáyé fún ìṣiṣẹ́ ìyá máa ń mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà. kọ́mọ náà wà nínú wa ó ìdàdùmọ́dún ó níbi ìjọ wa ó ìmọ̀rẹ́rẹ́ níbi. onyadi no pita nínú wa waka wa o eme onyadi no pita nínú wa eme waka wa o lórí mi ramadu machi ma wa o makana ko ba makana ko ba
ekene yo narom biko ba kolom na kolom wa anku ke nan me da ba kolom esi bless money